A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ. Ìgbìmọ̀ tí àjọ àwọn dókítà Nigerian Medical Association gbé kalẹ̀ ti tú àṣírí wípé ẹ̀rọ agbénigòkè elevator tí ó fa ikú ọ̀kan lára wọn, Wáíródíàsó, ní ilé ìwòsàn ìjọba erékùṣù Èkó ti bàjẹ́ tí kò sì ṣeé lò. Nínú àbájáde ìwádìí tí wọ́n fi síwájú ààrẹ ẹgbẹ́ dókítà Benjamin Olówójẹ̀bùtú lẹ́kọ̀ọ́ ní àná ọjọ́rú ni ìgbìmọ̀ ti ṣàlàyé wípé ó yẹ kí wọ́n ti pa ẹ̀rọ ọ̀hún tì tipẹ́tipẹ́ láti dènà ìjàmbá. Lẹ́yìn ikú dókítà Wáíródíàsó ni àjọ yìí gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí ohun tí ó ṣe okùnfà ìjàmbá bẹ́ẹ̀. Nínú ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kànlá ọ̀hún láti rí ìgbìmọ̀ dókítà aládàáni, agbẹjọ́rò àti onímọ̀ ẹ̀rọ tí Saheed Babájídé ṣe alága rẹ̀. Ìròyìn jábọ̀ wípé ẹ̀rọ agbénigòkè yìí jábọ́ láti àjà kẹwàá ilé ìwòsàn nígbà tí dókítà Díàsó wà nínú rẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìfarapa ní èyí tí ó padà já síkú fún un. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ lẹ́nu alámòjútó iṣẹ́, ẹ̀rọ agbénigòkè méjèèjì tí ó wà ní ilé ìwòsàn yìí kò ṣiṣẹ́ dáadáa fún ọjọ́ pípẹ́. Ṣùgbọ́n nínú ìjábọ̀ ìwádìí ni ìgbìmọ̀ ti gba ìmọ̀ràn wípé kí ilé ìwòsàn máa ṣe àmójútó gbogbo ohun èlò wọn fúnra wọn, kí àwọn tó pójú òṣùwọ̀n máa ṣe àyẹ̀wò sí i lọ́dọọdún. Bákan náà ni wọ́n dá a lábàá kí wọ́n sọ orúkọ ibùgbé àwọn dókítà ilé ìwòsàn náà ní orúkọ olóògbé kí orúkọ rẹ̀ má bàa parun láéláé. Nígbà tí ààrẹ ẹgbẹ́ àjọ dókítà ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n gba àbájáde ìwádìí lánàá, Olówójẹ̀bùtú fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kò ní pa ikú ọ̀kan lára wọn mábẹ́. Ó ní gbogbo àwọn tí ó lọ́wọ́ nínú ikú yìí ni wọn yóò fi jófin fún ìwà àìbìkítà wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ Adéníyì Sanni, ẹni tí wọ́n pa nípa ìfọnáfọnṣu tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ Sínátọ̀ Solomon Adéọlá Yáyì, ni wọ́n jọ parapọ̀ sin òkú olóògbé. Ìyàwó, ọmọ, ẹbí àti olùbákẹ́dùn Sanni ni wọ́n ń gbomi lójú bí wọ́n ṣe tẹ́ òkú rẹ̀ níbi ìsìn onígbàgbọ́ ní ilé ìjọsìn Ìràpadà ìlú Mòwe lójúnà Èkó sí Ìbàdàn. Òwúrọ̀ kùtùkùtù ọjọ́ 5 oṣù kẹjọ ni wọ́n pa Sanni ní ìlú Èkó. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde olùdámọ̀ràn ìròyìn Káyọ̀dé Ọdúnaró, àwọn ẹ̀ṣọ́ aláàbò dá Sanni dúró ní agbègbè Òjòdú nígbà tí ó ń lọ ilé rẹ̀ ní Ìṣẹ́rí. Wọ́n béèrè ìwé ọkọ̀ rẹ̀, ó sì pèsè gbogbo rẹ̀ lẹ́yìn tí ó pe aya rẹ̀ lórí aago tí oníyẹn sì fi ránṣẹ́ sí i lórí WhatsApp. Wọ́n ní kò pẹ́ ní aya rẹ̀ pé àwọn alábàáṣiṣẹ́pọ̀ ọkọ rẹ̀ wípé òun pe aago ọkọ rẹ̀ Sanni ṣùgbọ́n kò lọ. Ìdí nìyí tí wọ́n fi bẹ̀rẹ̀ wíwá. Gbẹ̀yìngbẹ́yín ni ẹnìkan pè wípé wọ́n rí òkú ọkọ rẹ̀ ní agbègbè ibùdókọ̀ Toyota ní Oṣòdì, ìlú Èkó, pẹ̀lú ọta ìbọn lára. Nínú àtẹ̀jáde ọ̀tọ̀ ni Sínátọ̀ Adéọlá ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ ológun ìpínlẹ̀ Èkó wípé pẹ̀lú adarí wọn Ọ̀gágun Isikan Edet wípé àwọn òṣìṣẹ́ ológun wọn ni wọ́n fẹ̀sùn ṣekú pa Sanni. Wọ́n ní àwọn wọ̀nyí a máa gbégi dínà láti lo àǹfààní yìí ja àwọn awakọ̀ tí wọ́n bá dá nìkan wà nínú ọkọ̀ lólè. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìsìnkú, Babátúndé Rájí Label tí í ṣe adarí ìpolongo fún Sínátọ̀ Adéọlá fìdí ẹ̀ múlẹ̀ wípé aṣòfin ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ ti gba àwọn ọmọ olóògbé mẹ́tẹ̀ẹ̀ta tọ́. Ó fi kún un wípé lójú ẹsẹ̀ ni àwọn olùbáṣiṣẹ́pọ̀ olóògbé ṣe ìkówójọ owó tí ó lé ní mílíọ̀nù 55 náírà (55 million naira) láti fi tọ́jú ìyá rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ó ní bákan náà ni Adéọlá ti pinnu láti máa fún ìyá rẹ̀ lówó lóṣooṣù títí ayérayé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú APC ti Gúúsù Ìlà Oòrùn ní ìpínlẹ̀ Anambra, APC Young Progressive Forum, ti ké sí gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo kí ó yànnàná gbogbo ohun amáyédẹrùn tí ó gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ fún ará ìpínlẹ̀ rẹ̀ nítorí ìkéde gómìnà lórí ẹ̀rọ kò kúnná tó. Olùpẹ̀jọ́ ẹgbẹ́ Pascal Kandu nínú àtẹ̀jáde àná sọ wípé
gómìnà kò mẹ́nuba kókó ìbéèrè wọn ìṣáájú níbi tí àwọn ti ń béèrè kí akàwé-gboyè soludo sọ gbangba wípé ṣé lóòótọ́ ni ó gba ọkọ̀ ìrẹsì 5 tí ìjọba àpapọ̀ pín fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan tàbí bóyá ìjọba ìpínlẹ̀ ṣì ń retí ọkọ̀ ìrẹsì ọ̀hún. Kàǹdù ní ó pọn dandan kí àwọn rí ìrẹsì tí gómìnà ní lọ́kàn láti pín fún ìdílé 300,000 households àti iye rẹ̀. Wọ́n ní bí ìrẹsì yìí bá wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ó pọn dandan kí àwọn mọ̀ kí ìjọba ìpínlẹ̀ tó sọ wípé àwọn ni àwọn pèsè ìrẹsì ọ̀hún. Bí gómìnà bá wá kọ̀ láti ṣe ìkéde yìí, èyí yóò mú ìfura dání tí ó sì lè túmọ̀ sí ìwà ìbàjẹ́ nítorí ó ṣeé ṣe kí ìjọba ìpínlẹ̀ sọ ìrẹsì tí ìjọba pèsè lọ́fẹ̀ẹ́ di ìgbìyànjú wọn fún ìpèsè ohun amáyédẹrùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adelé ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti sọ wípé àwọn ti gbé ìgbésẹ̀ láti pèsè ààbò lójúnà pàápàá jùlọ òpópónà Àbújá sí Kaduna. Ẹgbẹ́tókun sọ eléyìí di mímọ̀ lánàá níbi ìpàdé àkọ́kọ́ pẹ̀lú ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó níbi tí ó ti ṣe ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe lára rẹ̀ ní ibùdó ìdáhùn sí ẹ̀sùn Complainant Response Unit (CRU). Nínú ọ̀rọ̀ rẹ̀, Ẹgbẹ́tókun ní láti ìgbà tí òun ti gba ipò ni àwọn ti gbé oríṣiríṣi ìgbésẹ̀ láti rí i dájú wípé àwọn tọwọ́ ìwà ọ̀daràn bọlẹ̀ pátápátá, kí àlàáfíà sì jọba sí àwọn agbègbè tó ń kojú ìṣòro. Lórí òpópónà Àbújá sí Kaduna, àwọn ti gbé ìgbésẹ̀ tó nípọn láti fi kojú àwọn ọ̀daràn tí ó ń da awakọ̀ láàmú. Ó ní láìpẹ́ àwọn yóò ṣe àfihàn Special Intervention Squad (SIS) tí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láwọn ìpínlẹ̀ tí ó ń kojú ìṣòro àwọn ọ̀daràn. Ó fi kún un wípé àwọn fẹ́ ìbáṣepọ̀ tó lọ́rìn láàrin ọlọ́pàá àti ará ìlú. Ìdí nìyí tí àwọn ṣe nílò CRU láti ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ wáyé lálẹ́ àná bí ilé alájà kan ṣe bì wó ní òpópónà Lagos agbègbè Abúlé Gàrùkí ní ìlú Àbújá. Wọn kò tí ì lè sọ oye àwọn tí wọ́n jáláìsí, ṣùgbọ́n ọ̀pọ̀ ni ó há sínú àwókù ilé nínú àrọ̀dá òjò. Ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà nínú ilé yìí nígbà tí ìsàlẹ̀ rẹ̀ jẹ́ kìkì ṣọ́ọ̀bù. Amúgbálẹ́gbẹ̀ẹ́ mínísítà àná fún ìjọba àpapọ̀ Ìkàrò Àtà jẹ́ kó di mímọ̀ wípé ènìyàn 37 ni wọ́n ti dóòlà lọ sí ilé ìwòsàn nígbà tí àwọn yòókù sì há sínú àwókù ilé. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ alámòjútó ti wà ní ìkàlẹ̀ láti aago 2 òru tí wọ́n sì ń ṣiṣẹ́ ìdóòlà ẹ̀mí. Ó ní báyìí àwọn 7 ni wọ́n tún gbé dìgbàdìgbà re ilé ìwòsàn nígbà tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí àwọn yòókù fàyọ nínú ilé àwókù, ṣùgbọ́n òjò ń fa ìdíwọ́. Àtà tẹ̀síwájú wípé ẹ̀ṣọ́ aláàbò ń gbìyànjú láti rí ọkọ̀ excavator tí yóò yọ àwọn èèyàn kúrò lábẹ́ àwókù ilé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà láti orílẹ̀-èdè United Kingdom ti ṣe àṣeyọrí nínú iṣẹ́ abẹ ṣíṣe àtúngbìn ilé ọmọ lára obìnrin. Oṣù 6 sẹ́yìn ni ìyá ọlọ́mọ 2 ẹni 40 ọdún kan fi ilé ọmọ rẹ̀ tọrẹ fún àbúrò rẹ̀ ẹni ọdún 24 tí wọ́n bí láìsí ilé ọmọ ní ẹ̀yà ara rẹ̀. Ní báyìí, ẹni tí wọ́n gbin ilé ọmọ sí ara rẹ̀ ti ń ṣe nǹkan oṣù, wọ́n sì ti ń gbèrò àti gbin èso ọmọ sínú rẹ̀ tí a mọ̀ sí virtual fertilization. Akàwé-gboyè Richard Smith pé ìgbésẹ̀ yìí ní àṣeyọrí ńlá (massive success). Ó ní gbogbo àwọn làwọn jọ ń sunkún níbi ìpàdé pẹ̀lú ọmọ ìyá méjì yìí lẹ́yìn àṣeyọrí iṣẹ́ abẹ. Ó ní iṣẹ́ yìí làwọn lóògùn, ṣùgbọ́n àwọn ṣe àṣeyọrí. Bẹ́ẹ̀ ni inú àwọn ọmọ ìyá méjèèjì yìí dùn kọjá ààlà. Nínú oṣù kejì ní ilé ìwòsàn Oxford Churchill pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí ó lé ní 30 ṣiṣẹ́ abẹ tí ó lé ní wákàtí 8 láti yọ ilé ọmọ pẹ̀lú wákàtí 9 ogún ìṣẹ́jú mìíràn láti gbìn ín. Smith ní inú òun dùn láti rí ẹni tí ó fi ara rẹ̀ sílẹ̀ fún irúfẹ́ iṣẹ́ báyìí tí ara rẹ̀ sì ń bọ̀ sípò padà. Bákan náà ni ẹnìkejì náà wà lálàáfíà
tí ó sì ń retí àti gbọ́mọjó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.